gbogbo àsìkò tá a bá ń ki ọwọ́ sí abẹ́ obìnrin à ń pa àṣẹ ọwọ́ wa. Eléyìí là ń sọ wípé àgbà àná ẹni tẹ́ ti wá ti lùgbàdì àṣẹ ìkọ̀kọ̀ abẹ́ obìnrin kí lẹ fẹ́ ṣe? Bẹ́ẹ̀ ni kò sí ìṣòro tí kò lọ́nà àbáyọ. Ẹ lọ bá mi wá ìkó èdè oyin original, ewé ọ̀mísìmísì, áàdù, ṣé áàdù náà ń pè áàdù kíní kan tí wọ́n máa ń ṣù róbóróbóróbó báyìí. Ẹ gún ìkó èdè, ẹ gún ẹyọ kan pẹ̀lú ewé ọ̀mísìmísì yìí, ẹ wá fi áàdù yìí ẹ fi pò dáadáa. Ewé ọ̀mísìmísì pẹlẹbẹ ni o, ẹ fi iyọ̀ díẹ̀ sí i. Ẹ wá mú ìkó èdè míì, òun lẹ máa fi lá iṣẹ́ yìí. Tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, ẹyin ohun yẹn á bẹ̀rẹ̀ sí ní dùn létí ọmọ rẹ. Àmọ́ tó bá jẹ́ pé ẹ tún tẹ̀síwájú láti máa kẹnu bọ abẹ́ obìnrin, irọ́ ni o, kò ní ṣiṣẹ́ o. Akọ́láwọlé ọmọ amúlébọjà àrólé Oòduà +229 97 18 79 66 +229 97 18 79 66. Abáwa lára mu. Àṣẹ ìkọ̀kọ̀ abẹ́ obìnrin apá kejì lélẹ́yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ni wọ́n fi àṣẹ ìkọ̀kọ̀ abẹ́ obìnrin ba ayé ara wọn jẹ́. Ìgbà míì wà ká bá obìnrin dá májẹ̀mú, ká má mú májẹ̀mú ìṣẹ. Tó bá jẹ́ pé ilé ẹ̀ ló wà lóòótọ́ ni o, mú kan mọ́kan lọkùnrin ní ògorí ẹ̀, kò ṣépè tó ṣẹ́ fún ẹ tí ò mú ẹ. Tó bá jẹ́ pé o jẹ̀bi ẹ̀ lóòótọ́ ni o. Tó o bá jẹ̀bi ẹ̀, irọ́ èpè lákànrán àgbọ̀nrín àfi tó o bá jẹ̀bi ẹ̀. Wàyí o, àwa ọkùnrin, ìgbádùn ìṣẹ́jú 5 sí mélòó kan a fi ń ba ìgbésí ayé ara wa jẹ́. Àṣẹ ìkọ̀kọ̀ abẹ́ obìnrin lágbára débi wípé nígbà ayé àtijọ́ àwọn bàbá àtàn bá fẹ́ bára wọn lájọṣepọ̀ inú òkùnkùn ni wọn ìrókòkò ara wọn, ṣùgbọ́n lọ́jọ́ tòní á fẹjú sídìí ni. Eléyìí a sì máa pa àṣẹ ojú díẹ̀díẹ̀. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ọwọ́ a kì í sí abẹ́ obìnrin. Gbogbo àsìkò tá a bá ń ki ọwọ́ sí abẹ́ obìnrin à ń pa àṣẹ ọwọ́ wa. Eléyìí là ń sọ wípé àgbà àná owó ò dúró lọ́wọ́ mi lákòjọ. Ẹni bá ń ṣerú eléyìí dáadáa tó bá dàgbà dé ibì kan gbogbo ọwọ́ ẹ̀ á máa gbọ̀n ní pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Àṣẹ ìkọ̀kọ̀ abẹ́ obìnrin ni. Gbogbo ọkùnrin pátápátá tó bá ti ń kẹnu bọ ìdí obìnrin ó ń pa àṣẹ tí Ọlọ́run ọba fi sí lẹ́nu ni. Ṣùgbọ́n tó òun ni ìgbádùn fún ọ̀pọ̀lọpọ̀ lónìí.